عقوبة ترجى ولا وثن ولا قبر له سبب من الأسباب قبر له سبب من الأسباب. ìbá fẹ́ dáa kọ pé àwọn tọ́lọ̀ ní kí wọ́n nípa tó pọ̀ lórí tèmi o nínú àwọn àlùfáà mi tó kọ́ mi wà ní Saudi kí n bẹ̀rẹ̀ láti Saudi sheikh mi fadilatu sheikh Salih ibn Sa'ad as-Suhaili hafidhahullah lónìí àwọn níbi mufti gbogbo Madina nígbà Ànábì Muhammad sallallahu alaihi wasallam so àwọn ni wọ́n supervise mi ní master's degree first master's degree mi wọ́n nípa púpọ̀ lórí mi kìí ṣe lórí ẹ̀kọ́ nìkan even lórí ìwà lórí ìṣesí mentorship. Yes mo ṣàǹfààní tó pọ̀ lára bàbá. Likewise alfa mi professor olóko wọn ni mí gbọ́dọ̀ pé olóko mi náà Abdulrazak ibn Abdul Muhsin al-Badr àwọn ni wọ́n supervise mi ní PhD wọ́n lórí pa púpọ̀ lórí bad wọ́n máa ń treat mi bí àbúrò wọn bí àbúrò wọn náà máa ń treat mi lọ́kọ̀ bá ń san wọn lẹ́sàn dáadáa. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àlùfáà ẹ̀rí pé mo mú ní level kọ̀ọ̀kan masters PhD but ní first degree mi láì sí iyèméjì àfáà tó ní influence lórí mi jù ni professor alfawa professor Suleiman ibn Salim al-Ruhaili wọn ní impact púpọ̀ lórí àwọn náà tẹ́kì ní bí àbúrò wọn kò sí gbà tí mo free láti lọ lé wọn anytime outside èyí tí wọ́n bá kọ́ wa ní university. ẹni tó wá jẹ́ àwọn ò kọ́ mi directly but mo fẹ́ lè pe impact wọn ju ti gbogbo àwọn àfáà tó kọ́ mi lọ. àwọn làfáà wa tá à ń pè ní Sheikh Dr. Muhammad ibn Abdullah Zorban Al-Ghamidi àwọn làwọn máa ń pè ní bàbá ọmọ Nàìjíríà. nígbà tẹ́ wà ní Madina àwọn ni wọ́n gbé oore tó pọ̀ wá Nàìjíríà yìí